kí gbogbo wa nílé lóko lájò pé a kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń wò mí tẹ̀dẹ̀ ń gbọ́ mi. Ọlọ́run bá Elédùmarè kò ní fi gbogbo wa sílẹ̀, gbogbo ẹ̀dùn ọkàn wa Ọlọ́run bá pàdé. A kú ọ̀rọ̀ ìlú, a kú kó lè dáa. Orúkọ mi ni Dáre Adésopé tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed, tí àwọn èèyàn mọ̀ mí sí ìmọ́lẹ̀ Oòduà, tí mo dẹ̀ jẹ́ ambassador fún gbogbo OPC jákèjádò gbogbo àgbáyé, OPC pátápátá. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lákòókò yìí. Tẹ́ bá rántí ọ̀rọ̀ kan tí mo sọ lẹ́nujọ́ mẹ́ta yìí lórí pé ebi tó ń pa wá nílùú Nàìjíríà, gbogbo ìgbésẹ̀ tí ààrẹ dẹ̀ ń gbé lórí pé kí ebi yẹn kó lè lọ́lẹ̀ à ń gbọ́, ṣùgbọ́n kò ní gbèdéke pé ìjọba ẹ̀ ní gbogbo ẹ̀ máa lọ́lẹ̀. Ìyẹn ló dẹ̀ máa ń kọ mí lóminú, torí tíyàn bá ń ṣe nǹkan, mo ṣe àpèjúwe ńgbà yẹn pé tíjọba náà bá gbé contract fáwọn èèyàn, wọ́n máa jẹ́ káwọn contractors yẹn kan sọ ìgbà tí wọ́n máa fi parí iṣẹ́ yẹn, pé ó yẹ kí ààrẹ lè sọ fún wa pé ìgbà báyìí o ní gbogbo ètò tí mò ń ṣe lórí ọ̀rọ̀ oúnjẹ o, ẹ máa bẹ̀rẹ̀ sí ní fi ara hàn tí ebi máa dópin nílùú wa Nàìjíríà. Ṣùgbọ́n kò sí gbèdéke lórí ẹ̀, òun ló jẹ́ kí n wá ní wákàtí lórí ìrìn àjò tí ààrẹ ṣe lọ sí ìlú St. Lucia. Ẹ rí pé àwọn èèyàn ń sọ oríṣiríṣi pé bóyá báre ṣe fún wọn ní scholarship nílùú yẹn pé kò ń ṣe nǹkan tó tọ̀nà. Kò sí nǹkan tó burú náà lójú tèmi. Kò dìgbà tíyàn bá ní ànító àti àníṣẹ́kù kíyàn tó lè ṣàánú. Àwa náà la máa ń sọ pé ẹnikẹ́ni tó bá nípa fún láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà lẹ́ni kejì ẹ̀, rántí ẹ̀. Bàbá dẹ̀ wo àwọn èèyàn yìí, gbogbo wọn bọ́ ṣe ṣẹ̀ lọ síbẹ̀ yẹn tí ó bá ń ṣe ìkónilẹ́rú, ìmúnilẹ́rú táwọn òyìnbó ń ṣe ń gbà yẹn ló jẹ́ kí gbogbo akapín káàkiri bẹ́ẹ̀ yẹn. So àwọn èèyàn wa náà ní gbogbo àwọn tó ń wà ń bẹ́ẹ̀ yẹn, kò sí nǹkan kan tó burú nu pé káàrẹ̀ ràn wọ́n lọ́wọ́ fún scholarship yẹn. Ṣùgbọ́n nǹkan tó ń dùn èmi ń bẹ̀ ni pé ààrẹ fi gbèdéke sí pé tó bá di ọdún tó ń bọ̀ scholarship yẹn máa bẹ̀rẹ̀. Irú ẹ̀ ni mo fẹ́ kàn fi sí ọ̀rọ̀ èèyàn tó mú nílùú, ọ̀rọ̀ oúnjẹ tó wọ́n nílùú, pé ìgbà báyìí o oúnjẹ máa bẹ̀rẹ̀ sí ní pọ̀ nílùú, kí o bá dẹ̀ rí pé nígbà yẹn lóòótọ́ àti lódodo oúnjẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe yẹn, inú àwa mẹ̀kúnnù ò tí ì dùn. Mo dẹ̀ ń sọ, mo ní kán rántí pé ìbò míì ló tún ti wọlé dé yìí, oríṣiríṣi àwọn ẹgbẹ́ náà dẹ̀ ló ti ń jáde tí wọ́n ń polongo ìbò. So nǹkan tí wọ́n lè lò fún wọn against wọn, òun náà là ń pariwo, là ń sọ yìí. So kán bá wa ṣiṣẹ́ lórí ẹ̀, ebi ń pa wá, kán fún wa ń gbèdéke ìgbà tó ń jẹ́ máa pọ̀ ń lù. Ẹ rí wípé lára àwọn tí wọ́n ń takò ààrẹ náà, èèyàn kan jáde nù wọn, ó ní ebi ń pa òun, bí ìgbà tó ń fi àwa mẹ̀kúnnù tó ń fi wá ṣe yẹ̀yẹ́ ni. Nígbà tí ìwọ tó ti ṣe speaker ìlú lẹ́ẹ̀mejì, ó ṣe governor, ó ṣe minister, tó wá jáde tó lébi ń pa ẹ́ torí pé ó fẹ́ tako èèyàn kan pé kó má bàa lè gbégbá orókè nínú ìbò tó ń bọ̀, pé bóyá kán bàa lè dìbò síbi tí wọ́n wà, bí ìgbà tó ń fi wá ṣe ẹ̀yẹ ni. Wọ́n wá ń fi àkókò yìí náà, mo fi ń rọ gbogbo wa pé ìbò wa agbára wa ni. Ó ti tó gẹ́ báyìí máa ń sọ ìbò nù. Ìbò tó ń bọ̀ yìí, ẹ má jẹ́ ká sọ ìbò wa nù. Ẹ jẹ́ kí a jàre ẹ̀rí ọkàn wa. Mo máa ń sọ, mo ní kó jẹ́ wípé èèyàn tó dìbò fún òun ló wọlé, ẹ̀rí ọkàn ẹ máa jẹ́ wípé yes, kò tẹ́mi lọ́rùn àwọn ìṣèjọba ẹ̀, àwọn ìhùwàsí ẹ̀, irú ẹ̀dá tó jẹ́ kò tẹ́mi lọ́rùn ni mi ò ṣe dìbò fún. Kò bá wọlé, kò kàn ẹ́, ó ti jàre ẹ̀rí ọkàn ti ẹ nìyẹn. Ìbò wa dẹ̀ rí agbára wa ni. Wọn dẹ̀ kí n fẹ́ sọ ìbò nù. So ẹ jẹ́ ká farabalẹ̀ lẹ́lẹ́ṣọ̀n tó ń bọ̀ yìí, ká mọ bí ta fẹ́ dìbò sí. Bọ̀jú gbogbo ẹ lọ, káwọn èèyàn kankan máa fi wá ṣe ẹ̀yẹ́. Irú yẹn tó jáde tó lébi ń pa òun, ebi wo ló fẹ́ parú yàn bẹ́ẹ̀ yẹn? Irú ebi wo ló ń pa? Tó bá lóun fẹ́ kọ́pì ààrẹ pé èmi ló kàn, ó náà wá sọ pé ebi agbára ń pa òun o, pé òun náà ń wá agbára o, ẹ̀yìn ẹ̀ka mọ̀ pé yẹn ló ń sọ. Bọ̀ kó lébi ń pa òun bí ìtàwa mẹ̀kúnnù tó yẹ pé àtijọ́ ń dìṣòro fún wa,
kọ́ àwọn máa bá wa dárú ẹ̀ láṣà kò ń ṣe nǹkan tó bójú mu. àǹkárẹ̀ náà bá wa ṣiṣẹ́ lórí ẹ̀, ẹ lọ sí St. Lucia, ẹ fún wọn gbèdéke pé scholarship tẹ̀ ṣèlérí fún wọn ọdún tó ń bọ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́. ẹ jẹ́ jáde ẹ sọ fún àwọn ọmọ Nàìjíríà náà pé ìgbà báyìí o oúnjẹ máa bẹ̀rẹ̀ sí ní pọ̀ nílùú. ní kẹ́ má ṣe fún wọn ọdún àìmọye ọmọléèwé Nàìjíríà tó jẹ́ pé a ní gbogbo ìṣòro yìí o tẹ̀lé ń ṣe sókè òkun yẹn, but a lè sọ pé torí pé a níṣòro nulẹ̀ náà pé a ní ṣe fún àwọn ẹlòmíì. àwọn kan náà ló ń ran àwa náà lọ́wọ́, kò ń ṣe pé báwọn náà ti tán gbogbo ìṣòro nulẹ̀ tiwọn. ṣùgbọ́n ọ̀rọ̀ oúnjẹ tó wà lu yẹn tèmi ń sọ, ẹ bá fi gbèdéke sí pé ìgbà báyìí oúnjẹ máa bẹ̀rẹ̀ sí ní pọ̀ nílùú, káàdà rí pé lótìtọ́ àti lódodo ní àárín ìgbà yẹn oúnjẹ bẹ̀rẹ̀ sí ní pọ̀ nílùú. nǹkan tó lè ṣe tó lè dùn mọ́ àwọn mẹ̀kúnnù nú lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn o. àwa mẹ̀kúnnù dẹ̀ la nìbo, ẹ má jẹ́ kí mẹ̀kúnnù bínú sí yín o. tí yẹn kankan máa ń tàn yín, ẹ má dá wọn lóhùn. ọ̀rọ̀ oúnjẹ yẹn ó ṣe pàtàkì gan. ẹ fi kún ẹni whatever tẹ bá ń ṣe fọ́kí nǹkan tẹ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ fi ọ̀rọ̀ bóúnjẹ ṣe máa pọ̀ nílùú ẹ fi ṣe àkọ́kọ́ lórí àwọn nǹkan tẹ là sílẹ̀ pé ẹ fẹ́ máa gbé ṣe. ètò ààbò mi ò níyé máa sọ yẹn náà pé ibikíbi tí ẹnikẹ́ni lè wà tó bá fẹ́ wá sí ìlú Nàìjíríà tẹ́rù ń bà wípé gbogbo wàhálà ààbò tó péye tí ò sí, tó ń ṣe pé àti lọ síbẹ̀ yẹn tó dẹ̀ ní nǹkan ṣe bẹ̀, tó láwọn ẹbí tó fẹ́ wá wò, tó ṣáà ní nǹkan tó fẹ́ ṣe, mo ní kó pè wá àá dúró fún, àá fi ìdánilójú sílẹ̀ fún pé ààbò tó péye á wà fún. torí bó bá ṣe ń fẹsẹ̀ balẹ̀ nílùú Nàìjíríà sí airport báyìí láti máa pàdé ẹ̀, àdèmà bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé títí tó máa ṣe nǹkan tó fẹ́ ṣe nílùú Nàìjíríà tádẹ̀ fi padà síbi tó ti wá. lágbára Ọlọ́run àá rí dájú pé nǹkan kẹ́ǹkan ò ṣe. so kẹ́nikẹ́ni má bẹ̀rù láti wá sílé, níbòmí ju Nàìjíríà náà lọ. nǹkan tó bá gbà tẹ̀ la máa fún láti máa fi dáàbò bo ara wa. Ọlọ́run bá ló ní ààbò tó péye lọ́wọ́, but ó jogún ọgbọ́n ààbò yẹn àti àṣírí ààbò yẹn fáà kọ̀ọ̀kan tàdé ń lò tọ́lọ́run dẹ̀ ń gbà fún wa. so ẹni tó bá fẹ́ wá sílé látòkè òkun wá ṣe nǹkan kan ní Nàìjíríà, ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08035013600 lẹ́ẹ̀kan sí 08035013600. WhatsApp ní kẹ́ fi bá a sọ̀rọ̀ ẹjọ́, ẹ má pè direct call, WhatsApp ní kẹ́ fi bá a sọ̀rọ̀. ṣe ẹnikẹ́ni tó bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Oòduà People's Congress Reformed náà ó lè pe aago yìí, a bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀, adẹ́tọ̀ wọn sọ́nà gbogbo ọ̀nà tán lè gbà láti fi darapọ̀ mọ́ wa. ẹ ṣé gan, Oòduà gbè wá o.